Efura TV, amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Efura TV. Ẹ kú dédé ìwòyí o lórí ètò Efura káàkiri gbogbo àgbáláyé ibi tá a ti máa gbọ́ra wa lónìí. Ètò yín, ètò wa, ó ti gorí àtẹ tá a mọ̀ sí ètò èèwọ̀. Èèwọ̀ tí mo mú wá lónìí ó dá lórí aláboyún. Ìwọ aláboyún tí ń gbọ́ mi, wá nǹkan kó o fìdílé. Alákọ̀ọ́kọ́ nínú èèwọ̀ aláboyún kò gbọ́dọ̀ máa fi ọwọ́ méjèèjì tìnà kó máa gbẹ́sẹ̀ kan sí ẹnu ọ̀nà kó máa yọjú síta kó wá wà ń pẹ́ ìyá Tájù, ìyá Tìjàní tó sì ń bá ọmọlà kejì rẹ̀ sọ̀rọ̀ èèwọ̀ ni. Tàbí kó ti gbòòrò dé kó wá mú ọwọ́ méjèèjì kó fi tìnà kó wá gbẹ́sẹ̀ kan sẹ́nu ọ̀nà kó wá pé Yakubu Tájù kíní kan kó máa ṣàròyé èèwọ̀ ni. Aláboyún tí bá ń ṣe bẹ́ẹ̀ tó bá dọjọ́ ọ̀kúnlẹ̀ tí ń rọbí orí ọmọ máa jáde wọ́n á gbé dìgbàdìgbà òdìlé ìwòsàn ó di ọsibítù. Ìgbà tí wọ́n bá dọ́sibítù tó ń gbé sórí tébù kàkà kó bímọ ọmọ yóò tún padà kó lé padà. nígbò wáyá táwọn nọ́ọ̀sì ṣe wàhálà tí wọ́n rí pé wàhálà yìí pọ̀ jù wọ́n bá pe dókítọ̀ wọ́n bá dáwọn òṣìṣẹ́ abẹ fún. ọ̀nà rẹ̀ ń gbà míì tó ṣe pé iṣẹ́ abẹ pọ̀ lóde òní jàǹtìrẹrẹ púpọ̀ ẹ̀ ló jẹ́ èèwọ̀ ló ń fà. nígbò bá yá wáyé sórí ìyá kan ẹ̀hún pẹ̀lẹ́ nìkan ti jà tẹ́lẹ̀ lágbájá ló ṣàṣìkì nìkan àwọn ayé ni. èèwọ̀ a máa farú àwọn nǹkan báyìí lóde òní tí operation fi pọ̀. ìwọ olùgbọ́ mi ṣó ti wá rí ohun tí èèwọ̀ ń dálẹ̀ nínú ayé èèyàn ẹ̀jẹ̀ ayé ẹ̀fẹ́ èèwọ̀. bẹ́ẹ̀ bá wà àsìkò àwọn bàbá wa kò sí ohun tó jẹ́ bẹ́ẹ̀ operation òpò tó bá ti léwé kan wẹ́rẹ́ ni nígbà tí wọ́n yẹ̀fẹ́ èèwọ̀. ṣùgbọ́n àwọn ọmọ òde òní a ní etí kòkó àìtẹ̀lé èèwọ̀ tó bá sọ pé èèwọ̀ rèé á pé ìṣègbè ayé àtijọ́ nù. má ṣe bẹ́ẹ̀ aláboyún tí ń gbọ́ mi lónìí wọ́n fi ṣe ẹ̀kọ́ kó o mú lò ó rí péré ní olúwa. bákan náà ẹ̀yin ọkọ ìyàwó náà táwọn ìyàwó yín bá wà lórí oyún ẹ̀yin ẹ máa fi èèwọ̀ yìí ṣe wáàsí fún wọn ẹ máa fi ṣẹ̀kọ́ fún wọn kẹ̀tẹ̀ mọ́ wọn létí dáadáa pé gbọmọgbọmọ báyìí là ń ro fa àdìtí. ẹ dákun ẹ yẹra fẹ́ èèwọ̀ tí mo sọ yìí ẹ̀yin aláboyún tẹ́ bá wà lórí oyún ohun tí mo mú wá lénìí rè èyí tó kù dìjọ́ mẹ́jọ a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ a máa bẹnu rẹ níbà pé a má bòun la òní dé bá ń lé tọ́ sọ pé ta ló mẹ́ èèwọ̀ wá èmi ọmọ yín tòótọ́ Ọlásọpé Sùláìmọ́n tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ̀kómà baálẹ̀ Efura káàkiri gbogbo àgbáláyé kó tó dìjọ́ mẹ́jọ ire o. Efura TV, amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Efura TV.